ẹkùn yàtọ̀ sí ìjà ẹkùn. As long as you don't touch the tiger by the tail, it will never harm you. That is the meaning. Ìrù ẹkùn kò ṣeé fi lájá lọ́wọ́. Ó gbọ́, bẹ́ẹ̀ ni ìrù ẹkùn. As long as you don't touch the tiger by the tail. Bọ́ọ̀ bá ti mú kìnìún ẹkùn kó o máa fi ìrù ẹ̀ ṣeré kò ní ṣe kankan fún ọ. Òun ni ìtumọ̀ wípé bàbá láwọn tí wọ́n bá ń bẹ́gbòrò tí wọ́n ṣiṣẹ́ wọn tí wọ́n sínú kó rìsáàfù tí wọ́n jíyàn gbé ẹ máa ṣe tiyín lọ. Àmọ́ tá a bá rẹ́ni tí ń da àlàáfíà ìlú rú wọ́n láǹfààní àjọ gbogbo agan síra wa. Èyí ni gbogbo ẹ̀yin tẹ́ ní Ìgbòho kò ṣe gbá kò ṣàwo. Ó rí ohun tó bá ti ṣe ní lákọ̀ọ́kọ́ kò gbúdọ̀ tún ṣe ní lẹ́lẹ́kejì ló fi jẹ́ ká láǹfààní ká fẹ́ sí òfin tọ̀. Ká bẹ̀ àwọn lawyers wa ká bẹ̀ àwọn bàbá wa wípé báwo ni ká ṣe rìn àwọn ni wọ́n wá sọ fún wa wípé ẹja láǹfààní ká lẹ́tọ̀ ààbò tó yanrantí kíjọba kókun wa lọ́wọ́ ká sì láǹfààní ká mọ̀ tẹ̀síwájú. Òun ni ìrù ẹkùn yìí dálé lórí. Ó dálé lórí pé bóò láti ṣe ètò aláàbò wa bóò láti fẹ́ dáàbò bora wa. Ó rí orúkọ àmọ́ ìjọra wọn ohun tí wọ́n pè níjà ẹkùn àwọn òmò kankan pa ẹ̀. Àwọn tí wọ́n dájà ẹkùn yìí lẹ̀ lóòótọ́ ni wọ́n wá sí olóyè Sunday Igboho wípé àwọn dá security kan lẹ̀ olóyè Igboho sì bá wọn ya fọ́tò. Àmọ́ olóyè Igboho kọ́ ló ní ohun tí wọ́n pè ní ìjà ẹkùn. Àwọn dá sílẹ̀ láti máa fi báwọn èèyàn ṣe ọdẹ bí àwọn ẹni tó bá fẹ́ gbọ́ lọ́dẹ sílé nǹkan kan ní ìrù ẹkùn wà fún. Ìjà ẹkùn ohun tí ìjọba fòǹtẹ̀lù ló wà fún. Mo ní kí n láǹfààní kí n kọ́kọ́ yànnà ní ẹ̀. Àwọn kan sì ń pè mí ṣàkíyèsí ọ̀rọ̀ kan tó ṣẹlẹ̀ nílùú Ẹ̀sà Òkè. Òun náà nílò àlàyé bíntín wípé kí ló lóye lọ ṣe nílùú kan tí wọ́n ń pè ní Ìdòókọ́ ní orúkọ ìlú ọ̀hún lẹ́gbẹ̀ẹ́ Ẹ̀sà Òkè. Adébẹ̀ lóòótọ́ àwọn aráàlú yìí ni wọ́n ké sí olóyè Sunday Igboho wípé ìyà kan jẹ àwọn wọ́n wá pa gbogbo ọmọ ìlú àwọn mọ́lé wọ́n sì sun ilé wọ́n dáná sun dúkìá. Lolóyè Sunday Igboho wá ní báwo ni ó ṣe rí bẹ́ẹ̀ ta ló fi wọ́n jọba. Wọ́n ní àwọn tí ń jọba ń bẹ̀ tẹ́lẹ̀ kó tó di pé gómìnà Adémọ́lá Adélékè fún àwọn ní adé bọ́ba wa níbẹ̀ ẹjẹ́ adébẹ̀ ọ̀rọ̀ òkèrè bí ọ̀bá lẹ́ẹ̀kan yóò sì ní a sì débẹ̀ a bí wọ́n ṣe dáná sunlé a rí bí wọ́n ṣe bà dúkìá jẹ́ kódà a ò báwọn èèyàn nínú ìlú yìí oníkálùkù ti dúbẹ̀ ìwòrò ní fọ́nrán taari yìí. Gbogbo àwọn tí wọ́n pè pé olóyè Sunday Igboho fẹ́ wá bá wọn jẹ́ ní tí ọba bá yẹ̀ jà gbogbo ọmọ Ẹ̀sà Òkè olóyè Sunday Igboho ò bá yín jà àmọ́ báwo ni fi ó ṣèjọba láàrin ìlú méjèèjì kájọ fẹ́ wọ́wẹ́wọ́ lọ́wọ́ fi mọ́ àgbájọwọ́ la fi sọ̀yà ọwọ́ kò gbẹ́rù lórí nítorí ìkan pawọ́pọ̀ wọn mọ̀lẹ́ ńlá ìrìn pawọ́pọ̀ wọn máa jìyàn ogun tí ń jà wá kọjá ká tún máa kógun jára wa. Lolóyè Sunday Igboho fi láǹfààní láti ṣe fọ́nrán yìí lókè sí ìjọba àpapọ̀ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun àtàwọn sẹ́nítọ̀ tọ́rọ̀ ọkàn àtàwọn ọ̀nàrẹ́bù tọ́rọ̀ ọkàn wọ́n sì ké sí bàbá wa Ọ̀nìrìṣà wípé kí wọ́n dákun kí wọ́n bá wọn wójútùú sọ̀rọ̀ yìí ìlúkìlú tó bá tún kọ́mọ wa bára wọn yóò fa wàhálà díẹ̀. Lolóyè Sunday Igboho sọ pé àkàlẹ̀ wọnú ìlú ká mọ para wa díẹ̀ ní pẹran ẹ̀mí ojú gbogbo nǹkan lọ ẹ má jà para wa nítorí ajogun fatọ́lọ́wọ̀ ò ní kú mọ́ èèyàn tó ní fọ́ òun dà ó ti kó ti lọ àwọn bàbá yín tí wọ́n filẹ̀ fún yín dà wọ́n ti kú wọ́n ti lọ. Lolóyè Sunday Igboho débẹ̀ gbogbo ẹ̀yàn ọmọ Ẹ̀sà Òkè tẹ́ ń pè mí wípé olóyè Sunday Igboho olówó kó jagun Ẹ̀sà Òkè rárá o ẹni tí ọba jagun ò ní bọ́ sọ̀rọ̀ láì láti sọ pé báyìí nítorí tí wọ́n bá wọn bẹ̀bí olè lóru bóun ẹ ti fẹ́ mọ̀ àmọ́ láti jẹ́ kí aráyé mọ̀ pé kí ló ń ṣẹlẹ̀ nínú ìlú yìí ló bí fọ́nrán tí wọ́n ṣe kò jẹ́ bó ti jẹ́ kò jẹ́ bó ti lóhùn ọ̀jẹ́ èyí tó tún dà bẹ́ẹ̀ náà ni mo rí fọ́nrán arábìnrin kan tó ní kí olóyè Sunday Igboho má rò pé ìjọba àpapọ̀ yóò kó mọ fáwọn o àti wípé àwọn ò lè sá kúrò lọ́wọ́ kìnìún káwọn bọ́ sẹ́nu ajá. Ó rí ìgbà míì gbogbo ẹni bá lóbìnrin lé kò ní fẹ́ kóbìnrin jiyàn ọmọ fìdí wọn pé bíyàwó rẹ bá bọ́nu lé sọ́mọ bá pariwo ni. Àmọ́ sáwọn tí ó lọ kojú Fúlàní ṣé pankẹ́rẹ́ ni wọ́n mú dání ṣé pankẹ́rẹ́ ni Fúlàní tí wọ́n fẹ́ lọ bá mú dání ló fi jẹ́ pé ẹni tí ó bá mọ orí agbọ́nrin tọ́rọ̀ yìí dúró lé kó má dá sí ẹ lọ wo àwọn tí wọ́n ti jáwé èèyàn wọn gbé ọmọ ìpé wọn kì í fi ṣeré mẹ́wàá ń ṣe àwọn èèyàn wọ́n ń dẹ̀mí àwọn èèyàn légbodò béèyàn bá dorí ahun tó bá jẹ sí ahun tó bá ní wọ́n ṣe dú tíṣà yìí ẹ̀mí yóò sì gbọ́n rírì ló fi jẹ́ pé gbogbo orú obìnrin tí ń kọrú ọ̀rọ̀ yìí ẹ̀jẹ̀ àṣẹ jẹ́jẹ́ kásìmẹ̀dọ̀ orí ìyíta láǹfààní tá a kọ tá a dálẹ̀ fúnra wa òun la pè ní ìrù ẹkùn tí ò ṣe é fi lájà lọ́wọ́ ẹnikẹ́ni ajá tó bá dánwò yọ ọ̀dẹ̀ ní ẹbọra orí ìrù ẹkùn tiger tails
as long as you don't touch the tiger by the tail it will harm you. Ohun tá a gbà lérò táwa fi sọ nírú ẹkùn nu. Gbogbo ìjà ẹkùn àwa ò mọ̀ ń pa rẹ̀. Ló fi jẹ́ ká mọ̀ tètè ká sì máa pariwo wípé orúkọ yàtọ̀ ó lè jọra wọn. Ó yẹ kẹ́ ẹ ti mọ̀ wípé orí tí olóyè Mọ́jà Àsọ́lá gbé wá sáyé ní orí wípé bó bá dà tẹ́lẹ̀ káyọ̀ ọmọ fún pé àwọn gbà mọ́ lọ́wọ́. Irú ẹkùn tí ò ṣe é fi lájà lọ́wọ́. Arábìnrin yìí ẹ dákun ẹ ṣọ́ra ṣe. Ọ̀rọ̀ tẹ́ ẹ kọ yìí tẹ́ ẹ bá wọn comment section. People share you. Tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀. Kí ni irú ọ̀rọ̀ yìí? Kí wọ́n má gbé mọ́ ní wọn lọ́wọ́. Ṣé àwọn tí wọ́n pààyàn yẹn tẹ́ ní lọ́rùn ju ẹni tí ó dáàbò bò wá lọ? Àwọn tá à ń sọ yìí wọ́n kó wọn wọlé without the government approval. Ẹni tí government ìfẹ́ra sọ pé máa lò bá wọ́n sì máa láǹfààní láti máa sọ iye ìbọn tí wọ́n bá kó fún. Láti yóò níbi tí wọ́n ti máa gbà á registration yìí ó ní bí wọ́n ṣe ń ṣe kìí ṣe locality international system. Ìyá mi Tèmítọ́pẹ́ Bàlíkì Sọ̀kẹ́ gbogbo ìgbà ni mo máa ń rọ́wọ́ yín mo ti ń wọ́nà láti ṣáàtì yín bẹ̀ tí mi ò rí ọ̀nà. Ẹ dákun ẹ private chat mi àbí kẹ́ drop nọ́mbà yín fún mi lórí inbox. Ẹ dákun ó ti wù mí ti pẹ́ kí n bá yín chat yínníyínní kẹ́ni lè ṣe mí. Èèyàn tí ò dúpẹ́ àná bóyá ló lè rómìíràn gbà. Ẹ jẹ́ adúpẹ́ o adúpẹ́ o adúkẹ̀kẹ́ òkun. Ó rí fún gbogbo èyí tẹ́ ń béèrè pé bó la ṣe fẹ́ join. Láàárín èyí sọ́sẹ̀ tí ń bọ̀ wẹ́bsáìtì ó wà. Tàgbé sí online tó oníkálùkù ó máa register. Lábẹ́ ẹ̀bẹ̀ ni wọ́n ti pín oníkálùkù sí word by word wọ́n ní coordinators. Kìí ṣe irú ògiri wa wọ́n ṣe screening láti mọ̀ pé sọ́mọ Yorùbá gangan ni ọ́. Bá certificate yẹ. Àwọn òwò ló fẹ́ ṣàtọ́nà rẹ̀ débẹ̀. A nílò bí bàbá bá lé lágbolé níbi méjì láti já mọ̀ wípé ọmọ Yorùbá tòótọ́ lélẹ́yìí. Kìí ṣe àwọn ọmọ àlè tó ti dàpọ̀ mọ́ ọkọ tí wọ́n ti gbọ́ Yorùbá yánnayánná. But aláǹfààní láti ṣe screening yìí thoroughly láti mọ̀ wípé ṣé àkókàndá sínú rẹ̀ sí. Gbogbo àwọn tí wọ́n sì kó l'Ógbómọ̀ṣọ́ lọ́yọ̀ọ́ ní kòpẹ́kòpẹ́ wọ́n dà wọ́n sílẹ̀. Olóyè Sunday Igboho àtúnfẹ́ ṣe bí pé ìgbà tó lọ bẹ̀ ni wọ́n tún pa àwọn lágbájá. Nítorí ọjọ́ kejì tí àwọn sójà lọ síbẹ̀ tí wọ́n kidnap àwọn ọmọ yìí ìbínú yẹn ni wọ́n fi pa bàbá tíṣà yẹn pé ẹ fẹ́ rán sójà wá. Ẹ gbàgbọ́ yé ìbínú yẹn ni wọ́n fi pa àwọn sójà. Ẹ̀yìn ìgbà yẹn ni wọ́n lọ rí àwọn kíní tí wọ́n fi ṣe mining síbẹ̀ tó yẹ pé tó o bá wo agbègbè yìí yóò bọ́ọ̀bù ni. Ló fi jẹ́ pé ó gbọgbọ́ ó sì gbà làákàyè. Gbogbo àwọn tí wọ́n ní ó tásìkò Sunday Igboho ń ságun kìí ṣe pé ń ságun. Àmọ́ gbogbo ohun tó bá ti ní pé ẹjẹ́ á sọ fúnjọba ohun tó bá ti ṣe ni lákọ̀ọ́kọ́ kò gbọdọ̀ tún ṣe ni lẹ́lẹ́kejì. Iná ìsìsì kìí jóni lẹ́ẹ̀mejì. Orí agbọ̀ àná ọgbọ́n ọjọ́ ọ̀la ni. Gbogbo ẹni tọ́rọ̀ yìí bá wá nù ẹ má bínú pa ọba wá bínú tó bá kọ́ ọ lára síwájú. Ló fi jẹ́ pé káwáyọ̀ nàná ẹ̀ fún gbogbo ẹni tí ò mọ̀. Orí fídíò tí mo play tí mo gbé orí sí ọjọ́ yẹn lolóyè Sunday Igboho fẹ́ máa lọ. Àmọ́ látàrí nǹkan tó ṣẹlẹ̀ wípé àwọn aláṣẹ ní Sunday Igboho má tí ì lọ o ni wọ́n fi láǹfààní láti withdraw. Fún gbogbo ẹni ìdánwò Sunday Igboho where are you ló jẹ́ ń sọ ọ̀rọ̀ tí mò ń sọ yìí. Nítorí ọ̀pọ̀lọpọ̀ nǹkan làwọn ń rí tẹ̀yìn òrí ọ̀pọ̀lọpọ̀ nǹkan la sì ń gbọ́ táwọn ìsọ. Àmọ́ lábẹ́ pàtàkì àtòdodo ọ̀rọ̀ láàrin ọ̀sẹ̀ tá a fẹ́ mú yìí ó yẹ káwọn ọmọ yìí ó dé bá wa lé pẹ̀lú àṣẹ Elédùmarè. Gbogbo wa pátá ònírógún rẹ̀ lẹ́kòdélé oroko kòdóko ótoko òrokòdóko òrókòtó. Àlùbọ́ òní wọṣẹ́ gbogbo wa gbèsè òní lé wa kó òun gbogbo ibi tá à ń gbé. A ònírógún gbàmígbàmí a ònírógún bìlísì. A ònírógún ajínigbé o. Ẹ dákun gbogbo wa pátá ẹ̀jẹ̀ aláǹfààní let us be vigilant. Gbégbégbé mọ́jọ gbèjù sẹ́ńkùlé rẹ̀. Lọ́jọ́ kìíní àná tá à ń pariwo àdàbí aláṣejù. Ó ti wá di gbogbo ojú làámúto. Gbogbo ẹni fẹ́ lọ sílé ọdún lónìí ìsìn báyìí yóò mọ wọ̀nà fẹ́fẹ́fẹ́ kó tó lọlé ọdún ni. Nígbà kan a máa ń wọ mọ́tò látèkó láago 4 ìrọ̀lẹ́ tá là ń lọlé ọdún. Ìgbà míì ìdágo 6. Èèyàn mélòó ló lè kúrò lẹ́kọ̀ọ́ ní ìsìn tí ó lóhun lọ sọ́nà sẹ́yìn láago 4. Àbọ̀ lóhun lọ sígbòho látèkó kóhun lọlé ọdún tí ó gbéra láago 7 ọ̀sán àlágo 4. Òun kò rò lẹ́ẹ̀mejì lò. Ibi abára wa dénú. Ló fi jẹ́ pé ẹja máa tó yíyọ lẹ̀kùn wá yọ òkété wo òbẹ́ jìgà mọ́ yíyọ lẹ̀kùn yọ ibi táwọn bàbá wa bá ní alọ là ń lọ ibi táwọn aláṣẹ ìlú bá darí wa sí là ń lọ mọ́ wàá gbàgbé olóyè Sunday Igboho àtàwọn tí wọ́n tẹ̀lé àwọn kan ni wọ́n gba security vote rẹ lóṣooṣù
òun ṣe tiẹ̀ gẹ́gẹ́ bí ẹni tá a rán níṣẹ́. Olóyè Sunday Igboho ṣe tiẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó nífẹ̀ẹ́ ìyá rẹ̀. Olóyè Sunday Igboho ṣe tiẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó wò pé ìyá ò gbọdọ̀ jẹ̀ràn mi. Mọ́ wá títorí ẹ̀ kó má máa bu wípé kìnìkan. Ló fi jẹ́ pé ó gbọ́gbọ́n ó sì gba làákàyè kó má bàa di wípé ta ló ràn. Ó rí bẹ́ẹ̀ tiẹ̀ rí bọ́ bá yá ayé òkú pé àṣejù rẹ̀ pọ̀. Tolóyè Sunday Igboho bá tún kọrí sọ lẹ́yìn ajẹ́rìí bẹ́ẹ̀ tiẹ̀ rí bọ́ bá yá ẹ̀yin náà lẹ́ẹ̀bù wípé tiẹ̀ pọ̀. Nítorí Yorùbá ní sọyìn àkìdẹni tí kìíní, Yorùbá ní sọ̀rọ̀ àná di bá mi ojúmọ́ tó mọ́. Ó rí iléeṣẹ́ tiwa la pè ní Ìrù Ẹkùn security Ìrù Ẹkùn.